أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه. Mo tún kí gbogbo yín káàbọ̀ sídìí Al-Ijebuwe Daily Nugget, ẹ̀kọ́ ọgbọ́n ojoojúmọ́ ti Al-Ijebuwe. Al-Faidatul Yawmiyya lil-Ijebuwe. Ní ìjókòó yìí, ìwé tí mo fẹ́ ṣe àfihàn rẹ̀ òun náà ni ìwé Sheikhul Islam Ibn Taymiyyah, èyí tí àkọlé rẹ̀ jẹ́ Minhaju Sunnati Nabawiyya fi Naqdi Kalami Shia Ar-Rafidiyya. Orúkọ ìwé tí a fẹ́ ṣe àfihàn rẹ̀ nìyẹn, Minhaju Sunnati Nabawiyya fi Naqdi Kalami Shi'ati al-Qadariyya. Qadiriyya, èyí tí Professor Muhammadu Rashad Salim Al-Misri review ẹ̀ tó gbé jáde. Ìwé yìí lédè òyìnbó, tá bá máa ṣe àfihàn title ẹ̀, òun ni The Prophetic Methodology of the Sunnah in Refuting the Statements, that is, the theological discourses of the Qadari Shia. Qadari Shia means the Shi'i sect known as Rafida, whose arguments are mere claims void of genuine facts. Ní èdè Yorùbá, ọ̀nà Súnnà Ànábì láti fi ṣàtakò fi sọ àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ tí Shia Qadariyya, ìyẹn ẹ̀ka Shia tí ń jẹ́ Rafida, ẹ̀kọ́ ọ̀rọ̀ burúkú tí wọ́n fi ń ṣe àríyànjiyàn, ìpolongo tí ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ìwé Ibn Taymiyyah yìí ó wà láti fi ṣe àtakò ọ̀rọ̀ wọn ọ̀hún, sọ di asán mọ́ wọn lọ́wọ́. Ohun tí ìwé yìí wà fún nìyẹn, Minhaju Sunnati Nabawiyya fi Naqdi Kalami Shi'ati al-Qadariyya. Ibn Taymiyyah, gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀, òun ni Ahmadu ibn Abdul Halim ibn Taymiyyah al-Harrani, tá ń pè ní Abul Abbas Taqiyuddin, ẹni tí wọ́n bí lọ́dún 661 nínú Hijra calendar, tó jáde láyé lọ́dún 728. Ní kúkúrú, ìwé rẹ̀ ọ̀hún ni, ìwé náà ni, òun nìyẹn. Afẹ̀rẹ̀ kan ti sọ fún yín tẹ́lẹ̀ wípé ìgbà tí wọ́n máa tẹ ìwé Minhaju Sunnah yìí jáde ní ìgbà àkọ́kọ́, níṣe ni wọ́n tẹ ìwé Daru Ta'arudil Aqli wa Naqli tá ṣàlàyé ẹ̀ kọjá, níṣe ni wọ́n fi ṣe háṣíà fún.
àlàyé ẹ̀gbẹ́ marginal notes sí ìwé Minhaju Sunnah yìí. Ìgbà tí Professor Dr. Muhammad Rashad Salim sì máa wá review ẹ̀, ó ṣe àgbéjáde apá kan ń bẹ̀ ní ọdún 1384 nínú Hijra calendar tó ṣe déédéé 1964 nínú Gregorian calendar. Ó wá ṣẹ̀ṣẹ̀ tẹ̀síwájú sí, ṣùgbọ́n ọ̀rọ̀ ìṣáájú látàrí ìwé Daru Ta'arud ó ti fi hàn wípé ọdún 710 nínú Hijra calendar ni Ibn Taymiyyah ti kọ ìwé Minhaju Sunnah. Ohun tó dẹ̀ mú kí ó kọ òun náà láti ṣàlàyé òfegè ìsọkúsọ ọ̀rọ̀ táwọn Shia Imamiyya, Rafidiyya ń sọ nípa Ìmáàmù Mahdi, tí wọ́n sọ pé òun ni ìmáàmù àwọn 12, tán ní ńṣe ni ìmáàmù 12 àwọn òun fi ara pamọ́ títí tí ó máa fi wá jáde, tó fi jẹ́ pé òun ló máa jẹ́ Al-Mahdi al-Muntazar tí gbogbo mùsùlùmí ń retí ẹ̀. Yóò dára fún gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ nípa ìwé Minhaju Sunnati Nabawiyyah Ibn Taymiyyah yìí, kí ẹ lọ download ẹ̀ láti Google, kí ẹ̀yin náà kẹ́ ẹ lè mọ ọ̀rọ̀ tó wà ńbẹ̀, torí wípé ó wà in volumes ẹ̀ tó nǹkan bíi 9. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.